nira jẹ́ náà jọ́ kìámà ọ̀fẹ́ yàwó òsì máa ti ń jẹ òfin lówó kankan nítorí wọ́n ń ṣe ẹ̀fọ́ o kò ní kílọ̀bù yín láago 9 àbọ̀ alẹ́ kó o tó délé ọ̀yà bí wọ́n ti ń tọ̀ pẹ́yìn o tún mú yìí náà ń lọ bí aago 10 àbọ̀ àbí 12 ń lọ fẹnu kóra wọn ọwọ́ ń gun step ń bọ̀ obìnrin olóbìnrin ọlọ gbogbo ẹ̀ látàárọ̀ ọjà mọ́ra wọn ọwọ́ ara kan ìgbín ẹja ń ṣe lọ́wọ́ pé káwọn orí nǹkan kómi àti bí step àkọ́kọ́ lòun ti ń gbòòrùn o tún wá dókè wá ń ké màmá ńlá ìdè mi mo ti ń gbóòrùn bọ̀ láti sàlẹ̀ ni bọ́ ọ bá jẹ̀rú ẹ̀ ìwọ ọkọ ọ̀jẹ̀ nǹkan kan àfi náà. sikuna anta wasanju kalijanna. ìjọba wà á dámà máa jẹ sí nínú ọgbà àlìjánnà àmọ́. fakula mini aragada haisuwa. àmọ́ ìwà ádámà o wàlá àtẹkùnrọ́bà àti ṣájára orígi tó dá dúró yìí wà nábì ádámà má dé díẹ̀ má sì jẹ́ má tọwọ́ bẹ̀lẹ́ kó tiẹ̀ jẹ́ ànábì ádámà ṣètánì kó bá wọn jẹ́ jíjẹ tí wọ́n jẹ́ ọlọ́run ní kò ní dúró lára yín èyí tí ìyá ńlá wa èyí tó jẹ́ kó di menstruation lẹ́yìn kú ẹ̀ máa ṣe ni kò ní dúró lára rẹ̀ èyí tí bàbá ńlá wa jẹ́ ọ gbọ́dọ̀ lókè ọ gbọ́dọ̀ lọ́ọ̀lẹ̀ kí ni gògóńgò yìí dúró bẹ́ẹ̀ pé mo kì í lọ pé ẹ má jẹ ẹsì jẹ ná ẹ wá wò ń gbọ́dọ̀ wá dàrú tọ́lọ́run lé wọn kó nà gbàdúrà náà pé wà á dáma ìjọ mo fi ọ síbẹ̀ mo ní alátajú àfíà wà látara mo ní wà á dáma ebi ò ní pọ̀ ń bẹ̀ òǹgbẹ ò ní gbé ń bẹ̀ ò ní rọrùn nǹkan kan ò ní nìyí la ẹ wá jáde ẹ máa lọ ayé òun ọmọ pa yín ebi ọmọ pa yín òǹgbẹ ọmọ gbẹ̀yìn ọlọ́run lọ́mọ yìí pure water tá a mú ní ìlú ni ara tọ́lọ́ mi fún anabi adama jọ náà nù pé pure water ẹlòmíì àgbà lẹ́nu omi bọ́ òòlù wọn arọ́nù ẹ̀ wọn aràn pa yóò sì tutù ẹni ògbẹ́ngbẹ́ ní ọmọ wọ́n náfúdàgì gọ fadnọ́ọ̀kì ni inú dágbóló nǹkan jọ mẹ́ta ẹ̀yin náà wà dà ní àti ok mú kàn wá súnmọ́ lẹ́yìn ọlọ́run lẹ́mọ̀ gbẹ̀ngbẹ́ òǹgbẹ òun ní wọn gbé àdó ní ẹ̀yin ìjẹgun ìgbà ọ̀rọ̀ wa dàrú tán anabi adama kò rí òwò ara ẹ̀ rí wọ́n rí òwò wọ́n rí ní kẹ́ẹ̀dì ara wọn gbogbo ogi tí wọ́n bá ti súnmọ́ ní nsá fún wọn jọ náà ẹ̀yin ìjẹgun ọlọ́mọ bínú sí a. àmín. gbogbo ogi tí anabi adama bá súnmọ́ ní jọ́tọ́ lọ́mú bá wí ni igi ó sì sá igi tí yàrá wa wàhùn bá súnmọ́ igi ó sì sá kálukú sá fún wọn igi kan lọ́bẹ̀rẹ̀ ọ̀hún pé jẹ́ ń dúró ìwọ ọlọ́run òun ni igi ọ̀pọ̀tọ́ ó ní ìwọ ọlọ́run dákun òun náà kọ́kọ́ fẹ́ dúró ọlọ́run dákun jẹ́ ń bò láṣìírí ọlọ́run lọ́dà mọ́ yọ̀dà bò láṣìírí wọ́n wá jánu ẹ̀ wọ́n wá fi bojú ara wọn ọ̀tọ̀ ọlọ́run mi nínú àwẹ̀ ni ó dúró báyìí ń tọ̀ nǹkan náà òhò tí àwọn kan ń sá fún tí wọ́n bẹ lọ́hùn ń jọ ọlọ́run bá wọn wí yọ̀ wá máa tọ̀ báyìí ọmọ mi ti ń ta kíní tí wọ́n èsì sínú bí ìbẹ́pẹ bí ọ̀gẹ̀dẹ̀ ọ̀pọ̀ èbó òun wá ń gbé kíní wọn ó tún wá dúró díẹ̀ pé kí wọ́n tiẹ̀ ṣe tí wọ́n yìí ná wàláhì aláwọ̀ èkó mùsùlùmí náà ni o téèyàn ń gbò tí pé èèyàn ń bọ̀ Ìlọrin kárí Ìlọrin wà bẹ̀rẹ̀ báyìí wọ́n á bò báyìí wọ́n ń tọ̀nù tó àìbá amọ̀yàn lè máa bọ̀ lẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ti téèyàn wá dúró báyìí tọmọ bẹ̀gbẹ́ wọn pé ọmọ bẹ̀gbẹ́ sáwà dúró kọ̀ fẹ́ wo bẹ̀ pé mo rò kọ́ ọmọ dáadáa tí èsì àwọn ọmọ pọ́nábà ọba sáwọn ọmọ pọ́nábà ní gbogbo ẹ̀ níbẹ̀ lù yìí pọ́nábà mi ọmọ bọ̀ ni pé ẹjọ́ náà ẹ̀dẹ̀ kọjú ẹ̀sọ́ ẹ̀dẹ̀ à ń gbọ́n kínníkínní. àmọ́ ọmọ tí Islam ń bẹ lára ẹ̀ òun wà dúró díẹ̀ pé kọ́sà fi tọ̀ tán ẹlòmíì tó wá burú ó rẹ̀ kọjá àmọ́ disturb ẹni déédéé ìgbà tọmọ tó wá kọjú bọ̀ tó wà ń gbọ̀n nù ní mùsùlùmí àtẹ̀jà àlùfíà yóò sì dùn fìyà wàyà síkú dìbà. gbogbo tó fi kọ́ báyìí wa ẹ̀yin bàbá wa látòjò di general gbogbo tún ẹ̀ kọ́ báyìí wa gbogbo ẹ̀ ní sẹ́láyé lónìí pé bá a ti ń gbowó nísìnyí àti ń lọ ọ̀pá yẹn àkàn bẹ nísìnyí wọ́n gbowó ẹ̀mí yẹn wọ́n á ní ṣílálẹ̀ yìí all right ìgbà tó máa tó nǹkan bíi 9:30 olúwaye alọ yóò sì lọ lóòótọ́ Al-Fulani
ẹ̀dá èèyàn yóò sì lọ lóòótọ́ wọ́n sì mọ bí wọ́n ti jíṣẹ́ tá a bá wọnú lé wa wọ́n kà wọlé ni chief ẹ lálejò chief náà wà ní ẹjọ́ excuse me mo rò pé wọ́n rán wọn sí mi ni wọ́n ti mọ tẹ́jọ́ sí i ani chief ibà kò sọ̀rọ̀ wọ́n ti panu èèyàn ni wọ́n pa àwọn àrẹ́bìnrin tí ń sáré oníkíní lé ìwọ́dìndìrín nu ọ̀rẹ́ni tí ò fi gbogbo ooru sùn tí n fi ń kó nǹkan jọ látara pé mo wáyé ẹ̀ ní pa mí àwa nígbà náà wàhálà rẹ̀ pọ̀ kìí sùn lóru àní kí wọ́n kanlẹ̀kùn ẹni ọba béèrè lọ́wọ́ ẹ̀ pé ìwọ tanu kó sì máa gbọ̀n nínú nǹkan tó ṣe sára ni ó kọ́ lóhùn náà ni ẹ̀yin ọ̀wá wọn nìkí mọ́ ni ẹ fẹ́ gun jíìpù ẹ fẹ́ gun họ́mà gbogbo ìtàn bàbá yìí ò lékì tọ́lọ́run fi ń ṣe fún wọn ntókùtà àfa lékì tá à ń lékì láyé nìkan wẹ̀wù ká dà bolẹ̀ wọ́n pe ẹbí mi tó bá rà tọ́jú ọ̀ bọ́ ké kí ló dé ayé láfi pé ìyá dúníyà takulu bimini fiya hasarin ó ti dórí wọn lẹ́kọ̀ọ́ wà fátìkì. Alifulani gbogbo tí ọmọ mú ìsìlámù máa dùn ọlọ́njẹ́ ọmọ tọwọ́ mi jáde. amiina. mo wà ní Kampala junction lọ́dọ̀ wa lágége mo wá wọ ní kàmọ́ lọ mu tí kò bá ma da èyí sanwó òtaba ọlọ́ni ọ̀sán àánú mi wọn ò ní gbà lọ́wọ́ mi bí tàwọn olórin o. ọlọ́run Buhari ò jù wọn lọ ọlọ́mọ àbọ̀mọ́lúwà bí èèyàn jẹ́ ń gbèyàn ní ọlọ́run ò jù wọn lọ àdá ẹ̀ mọ́ ọlọ́run. máa wá gbọ́ àdúrà tán wá sí tẹ́mi fi máa sanwó òun ni pé ń gbèyàn bá wá ń wò mí tó ní jàbá wá nǹkan kan náà àwọn àfa tó dá nǹkan mọ̀ àjọ àfa tó ju gbogbo wọn lọ jọ ọlọ́run ò ní jẹ́ obìrú wa yìí owó àdúrà díẹ̀ bí òde èèyàn lọ́wọ́ ò ní jẹ́ ń bírù hùn èmi náà wà yọ 500 ngbà àní ọmọ tí wọ́n bí general ẹ̀rí nǹkan lẹ́kọ̀ọ́ yìí ẹ̀rí nǹkan lẹ́kọ̀ọ́ àwa sí èkó kan àwa ṣe wá sí ẹlẹ́gbọ̀n yẹn àfọ̀ọ̀dọ́ ẹ lọ wó kọ́ lọ́hùn Allah kọ́dá kéèyàn mọ́ lò kọ́ lọ́hùn lọ́wọ́ Allah tí jẹ́ ni o kìí sà ń lọ rí níta báyìí fọwọ́lọ́wọ́ gbọ́ ọ ti ń dolóòsà ó kọ́ lọ́hùn tí jẹ́ àáfà mi fún kọ́lọ̀ wọn ọ̀fọ́mọ tí wọ́n bí ó sì fún mi àwa ṣe wá sí tán ǹjẹ́ ká lọ sùn nípele wúrà lọ́dọ̀ Abdullahi méjì dáadé nínú ilé ẹ̀ wọ́n wá ń gbowó ẹnìkan bẹ hága àga báyìí ó lu tí méjì wọ́n ń gbowó kéèyàn tó wọlé mo ní èmi bá ń bọ̀ àwọn èèyàn sì tàtẹ̀lé mi lẹ́yìn wa ni ẹ wá ẹ jọ owó ń gọ́ mu owó èwo tún ni wọ́n tún san ní àwọn tó wá jára nukule wúrà wọn pé ace àfáàní fa àwọn àfáàní jọ wọn kéwọn lè tura náà mo ní ẹbí rẹ wọn tà nǹkan fún máa tọwọ́ bá kò mo ní owó ni àmàlágbára Ọlọ́run ò ní gbarú ẹ̀ mọ́ ò sì ní dọdún tí ń bọ̀ ní nbẹ̀lẹ̀ wọn láti jọ́ náà dòní bẹ́ẹ̀ ni wọn bẹ́ẹ̀ lọ́hùn kó kú ni ọwọ́ ẹgbẹ́ ńgbà mo mú ọ̀tọ̀ ní tí mo wí Alifulani wọ́n pa. ẹrù ti yẹ ẹ ní wàhálà. mo ro ta bí amọ́ máa la. ìyá ẹ̀ tó bí. mo ro ta bí amọ́. ẹ̀yin àfa ọ̀dọ̀ wọn yín ọ̀dọ̀ yín ni lọ́dọ̀ bọ̀ tó ti ń lọ. mo wá níta lóní kò ní burúburú kí bàbá ọkọ̀ dọ̀wọ́ màá lọ́rùn. àlebi adama wá rí wàhálà orí yagba orí dààmú alẹ́ jáde nínú ọgbà àlìjánnà Adam àtìyàwó ẹ̀ ńgbà wọn ṣe àwọ̀ ọlọ́run àwa lé wọn jáde nínú ọgbà àlìjánnà ìwọ́tọ̀ bá máa dásà pé kò ní jọ́jọ́jọ́ kò lè burú títí kí bàbá ló dán ọmọ ọlọ́run ẹ̀ hànà ni ọ́. anábì adama wo rẹ̀ pé ọlọ́run o níbo ló wọ́n gbà ta ló fi bẹ́ẹ̀ lọ́hùn jọ́nà. anta alladhi lamma tawassala Adamu min zallatin bikafara wahawa abaka. الذي توصل آدم tọ́ba ní tawassola abrahamu fi mẹ́jọ kó ọmọ náà wúwo tawassola kọ́ o tawassuli ọ̀tọ̀ o atalladhi lamma tawassala gíníjà tawassala akaba ní agbélakaba agatẹ̀yìn ẹ̀gùn báyìí ládàá nso owó lẹ́yìn wá kíláyé. atalladhi lamma tawassala
Ádámà. ọ wá pè ní ádámù nígbà wo tó fi bẹ̀rẹ̀ ọ wá ní pé ádámù mọ́ ádámù ni ọ wá jẹ́. Anta alladhi lamma tawassala Ádámù. àwọn náà wù bẹ́ẹ̀ mẹ́rin àbá. Min sallati bika fasawa wa abaka. ó tún wá ní anta alladhi lamma rufi'ta ila sama bika gadi zamati wa tasayyanati lisu.